ó lágbára ó lẹ́tìkẹ́ ó gbẹnu tán ẹ̀yin èèyàn ǹjẹ́ lóòótọ́ ni wípé Alhaji Wasiu Alabi Pasuma ò lè pe Sule Alao Malaika ní ọmọ òun mọ́ kí nìdí tí Pasuma ò fi lè recognize Malaika tí ò fi lè máa identify Malaika gẹ́gẹ́ bí ọmọ ìmọ̀ Lagbole Fuji kí nìdí tí a fi rí controversy lórí pé ṣé ọmọ Pasu òní Malaika ni àbí kì í ṣe ọmọ Pasu ẹ bá àwọn nǹkan fìdílé ká tó jọ wo fọ́nrán Comrade Shalom yìí níbi tán ti yànnàná àwọn ìdí tó fi ṣe wípé Pasuma kò kàn lè lanu kó kàn ṣàdédé pé Sule Alao Malaika ní ọmọ òun mọ́ bíi ti tẹ́lẹ̀ kí ni àwọn nǹkan tí Malaika kí làwọn attitude tí Malaika ti grow lára ẹ̀ tó fi ṣe wípé ó ń command respect Lagbole Fuji táwọn èèyàn sì ń wò pé Malaika òun náà máa ti ga nínú ayé nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ àwọn àlàyé tí Comrade Shalom ṣe nípa ìgbésẹ̀ tí olórin gbúdọ̀ máa gbé àwọn character tí olórin gbúdọ̀ ní láti lè máa command respect tí òfin ní máa sí controversy nípa pé ṣé òun náà ga nínú ayé àbí kò ga Lagbole Fuji kódà wọ́n mẹ́nu bà wípé ẹni tá bá wo olórin bíi Adewale Ayuba àti olóògbé Dr. Sikiru Ayinde Barrister á rí wípé àwọn gan wọn ní irú àwọn characters wọ̀nyí ló fi dàbí ìgbà wípé àwọn èèyàn rí wọn bí ẹni tó ga nínú ayé wọ́n dúró lórí ọwọ́ wọn bẹ́ẹ̀ sì ni wọ́n máa ń bọ̀wọ̀ fún olórin tó kù wọ́n máa ń fa olórin kéékèèké wọ́n fà wọ́n mọ́ra wọn ló fi dàbí pé wọ́n command respect láwùjọ àwọn olórin Fuji ọ̀rọ̀ náà gbẹnu tán ó lẹ́tìkẹ́ ẹ̀yin èèyàn ẹ ti jẹ́ ká jíjọ gbọ́ kẹ́ẹ̀dẹ́ máa bá mi fèrè ti yín nípa ìsí comment nípa pé ǹjẹ́ agree pẹ̀lú ohun tí Comrade Shalom ṣe lálàyé yìí àbí ẹ̀yin tí ní contrary opinion ẹ máa bá mi jù sí kọ́mẹ́ǹtì ẹ má wàá gbàgbé bẹ́ẹ̀ bá ti follow DIGINAIJA online tv lórí Facebook tẹ́lẹ̀ ẹ máa rí link kan ní comment section fídíò yìí tó máa gbé yín lórí Facebook page wa ní YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like kẹ́ẹ̀dẹ̀ máa bá mi share fídíò kó máa lórí ayélujára káàkiri láì nígbà wá lákòókò ẹ jẹ́ àjíjọ wo fọ́nrán ẹ̀yin èèyàn. gẹ́gẹ́ bí olórin tó ń dìde bọ̀ tàbí olórin tó ti wà kí ni àwọn ìgbésẹ̀ téèyàn lè gbé tí wọ́n fi máa respect èèyàn kí ni àwọn ìgbésẹ̀ téèyàn lè gbé láì force àwọn èèyàn láti máa fún yàn ní respect láti má péyàn lọ́mọ tàbí má péyàn lábúrò gan. ẹ rí wípé ọ̀gá ńlá pé Malaika ní ọmọ mi directly tí èsì yíyọ sọ tàbí èèyàn tẹ̀sẹ̀ ń rò ní ẹ̀ẹ̀mejì kéèyàn tó sọ ọmọ mi ṣùgbọ́n sìn kò rọrùn látún ti pè ní ọmọ mi mọ́ kódà àbúrò gan ó ti di ọgbọgbọ́n ní àgbàlagbà fi rí ẹkùn tá kí ló wá lè fà á. now ẹ jẹ́ kí n sọ àwọn ìgbésẹ̀ kan tí olórin gbọ́dọ̀ gbé tí yóò fi command respect. number 1 nípa ìhùwàsí olórin irú ìwà tó lórin gangan ń hù yóò sọ irú respect tí àwọn colleagues ẹ̀ tí wọ́n ó fún àwọn tó tó àtàwọn tó jù lọ àtàwọn tí ò tó. kò dìgbà tí èèyàn bá ṣẹ̀ṣẹ̀ ń force àwọn èèyàn pé ẹ máa respect mi in fact kò ní di pé kó lómi ó ṣẹ̀ṣẹ̀ máa bọ́ sórí stage máa kọrin pé ẹ máa respect mi o mo ti tó ẹni tí èèyàn máa ń respect o ẹ gbọ́dọ̀ máa respect mi o ẹ máa gbé fún mi o ẹ máa ṣe kíní kan o èèyàn gan ò ní ìdí ẹ̀. látijọ́ tí mo ti ń wo Chief Adewale Ayuba bóyá ni mo rí tí Ayuba ń kọrin lórí stage pé ẹ̀yin olórin ẹ máa respect mi o àbí ẹ̀yin olórin kan tẹ́ ẹ ti wá o mo ti di ẹni tẹ́ gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fún bóyá ni mo gbọ́ rí kí ló sì fà á nítorí pé Adewale Ayuba fúnra rẹ̀ gan ó fúnra rẹ̀ ní respect so nínú tí olórin gangan àwọn ìwà tí Adewale Ayuba ń hù tí Chief Adewale Ayuba ń hù gangan ó fi hàn wípé ẹni yìí ó ń command fún respect fúnra rẹ̀. now àwọn ìgbésẹ̀ tó yẹ kéèyàn gbé tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní respect èèyàn tí wọ́n ò ní sọ̀yàn dígbà àwíyọ́ tàbí tí wàhálà èèyàn gan ò ní pọ̀ lórí wípé àní ẹ máa respect mi sẹ́ àlé mi ni mo tó báyìí sẹ́ ìwọ gangan gẹ́gẹ́ bí olórin ó máa respect gbogbo àwọn olórin tó bá níwájú ó máa respect gbogbo àwọn olórin tẹ́ ẹ̀jọ jẹ́gbẹ́ ìwọ gan máa fún ó tún wá máa fún àwọn olórin tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ ó máa fún wọn ní respect. ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn tó yẹ pé tí wọ́n bá rí ọ wọ́n respect ẹ ẹ rí i pé mo sáà ń fi Chief Adewale Ayuba ṣe example tó lónìí mo lè fi ṣe bóyá bí case study fún ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ rí i wípé mi ìfẹ́ rí olórin kékeré ni o àbágbà ni o tí Ayuba tá a lè sọ wípé Ayuba tí wọ́n jọ ń fa nǹkan tàbí Ayuba sọ wípé ó ń rí mi fín tàbí kíní kan nígbà tí Ayuba lọ sí Amẹ́ríkà màá sì tún padà sọ̀rọ̀ lórí ìyẹn gan pé ó ṣe jẹ́ wípé tí àwọn olórin bá lọ sí tí wọ́n bá ti travel out
ó ní àwọn tí bá ń kọrin bí wọ́n máa ń ṣe rẹ́kọ́ọ̀dù tí wọ́n ó rèé kí wọ́n tó dé. Ẹbí mi gbé fún gbé bí àpẹẹrẹ nǹkan tí màá sì padà sọ̀rọ̀ lé lórí létà nìyẹn o. Ẹ jẹ́ sáré fún bí àpẹẹrẹ nígbà tí Ayuba travel out káyùbá ò tó dé ni Ajéborí gba fídà sí rẹ́kọ́ọ̀dù tí gbogbo ayé gbọ́. Ó ti ń kọrin kọ́ Ayuba tó travel out ẹnìkan kò ṣe gbọ́. Ẹ jẹ́ understand nígbà t'Ayéfẹ́lẹ́ lọ sílùú òyìnbó káyéfẹ́lẹ́ ó tó dé Lèrè Àsàlátù ṣe orin tó ṣe nílànà Ayéfẹ́lẹ́ style. Ó ṣe jẹ́ nígbà t'Ayéfẹ́lẹ́ wà nílé ọ̀rọ̀ ọjọ́ mi ní kì í ṣe lónìí. Olórin gbọ́dọ̀ mọ ìwọ̀n ara ó mọ ayé ẹ̀ àti mi mọ bí mo ṣe fẹ́ sọ ní Yorùbá tí ó fi yé wa dáadáa pé ó tún yàtọ̀ sí ìmọ̀ wọn ara ẹni o. Kéèyàn sẹ́ẹ̀tì boundary ẹ̀yin tẹ́ ẹ gbọ́ Yorùbá jù mí lọ tẹ́ ẹ jágbàlagbà yóò ti yé yín pé kéèyàn sẹ́ẹ̀tì boundary pé ibi láyé bá yé mi ibi àwọn èèyàn náà ní trespass níbi àyè rẹ yẹn ìwọ náà ní kọjá àyè rẹ yẹn wàá sẹ́ẹ̀tì boundary gẹ́gẹ́ bí olórin kò ní sí wíìnì sọ̀kìn wàá sì jẹ́ tó ṣe é fọkàn tán tó ṣe é gbẹ́kẹ̀lé nídìí sí orin tó ń ṣe pé tí wọ́n bá jí lóògùn tí wọ́n jí lọ́sàn-án pé yes eléyìí ó wà reliable nídìí sí orin tó múyàn láàyò ó dángájíá. You must consistently acting with integrity to naturally gain respect from those around you. Wàá máa pọ́nrúkọ ara tiẹ̀ gangan lé láàyè rẹ ní bọ́ńdì rẹ ní àwọn èèyàn ò fi wá bẹ̀rẹ̀ sí ní máa respect ẹ̀ naturally tí ó sì pé bóyá wọ́n lo fọ́ọ̀sì wọn. Ǹjẹ́ ẹ mọ̀ wípé bàbá a máa padà lo ẹ́ fún ọmọ tó bí ọmọ bíbí inú ẹ̀ tọmọ bá dàgbà tí ọmọ bá tó ọmọ ṣe é máa ń ṣàkíyèsí ṣe ń ṣàkíyèsí wípé ẹ̀gbọ́n a máa ń padà lo ẹ́ fún àbúrò. Bóò ló ṣe rí bóò ló ṣe jẹ́ ìgbésẹ̀ wo nìwọ gangan gbé yóò wulẹ̀ sọ bí àwọn èèyàn ṣe respect ẹ àti tí wọ́n máa fún ẹ gẹ́gẹ́ bí olórin. Ìwọ gangan kọ́kọ́ respect ara rẹ ná. Bóò ló ṣe respect ara rẹ ó mọ tó ń ṣe gẹ́gẹ́ bí olórin. Composition rẹ ó mú lọ́kùnkúndùn ó ní gbéra rẹ yílẹ̀ tí wọ́n bá jẹ́ ọ lójú oorun ó lè kọ orin tó o bá gbá báírò mú ó lè compose orin tọ́lọ́run bá wá fún ọ lẹ́bùn àti compose dáadáa ó tètè máa pa àwọn producer tó dángájá ò ní rìn ìjìnà sí wọn lẹ́ni tí ọmọ jó kì í rìn ìjìnà sí nílùú ó ní jẹ́ kí producer ò wọ́n ẹ nírú style tó nǹkan tí wọ́n máa fún ọ lórin lọ́tún lọ́sì wàá mọ tó wàá mọ tó wàá mọ bí wọ́n gangan ṣe jẹ́ wàá wá build the confidence nínú ara ẹ n tí mo sọ ò tí yé yín gẹ́gẹ́ bí olórin wàá build the confidence nínú ara ẹ wípé n tí mo gbé dání tí mo máa ṣe yìí ẹ rí wípé tí àwùwà bá ń sọ̀rọ̀ ìyẹn Alhaji Taye Currency bá ń sọ̀rọ̀ ẹ rí pé Currency yóò máa jẹ́ kó yé yín pé mo lè kọ orin mo mọ̀ ọ́ kọ mo lè pèdè mo dáńtọ́ so gẹ́gẹ́ bí olórin ó lè confidence yẹn yóò wà nínú tiẹ̀ gangan pé mo ń sọ̀rọ̀ kan fẹ́ nìkan mo ní tírí lẹ́dà ó ti wá bí dáadáa ẹni tí mo mọ̀ ní Alhaji tírí lẹ́dà tí mo sì lè fògùn ẹ̀gbárí wípé tó bá jẹ́ orin nínú àwọn tí mo ti mọ̀ o lẹ́dà ó kọ orin mi tí mo level tẹ́ fẹ́ gbé lọ tàbí tẹ́ kò lè bà lẹ́rù kò lè já láyà nítorí pé ẹni tí mo ti test rí ni tí mo ti mọ̀ mo mọ̀ capacity ẹ̀ mo mọ̀ ability ẹ̀ mo mọ̀ tó wé so gẹ́gẹ́ bí olórin tó fẹ́ ká máa respect ẹ ìwọ gangan kọ́kọ́ ní confidence nínú ara ẹ ó ní confidence nínú tó gbọ́ gangan gbé dání pé kò sí tó fẹ́ ṣẹlẹ̀ mo lè dá nǹkan báyìí ṣe ó làwọn èèyàn fi bẹ̀rẹ̀ sí ní wá máa generate respect fún ẹ naturally láìsí pé wọ́n lo force wọn then tó tún dàbí ẹ ní pé ìwọ gangan fúnra rẹ ó wà máa respect àwọn èèyàn wàá máa respect ọmọdé gbogbo ọmọdé olórin wàá máa respect wọn àgbà olórin wàá máa respect wọn ẹ̀mí ìgbéraga kò gbọ́dọ̀ gbé ọwọ́ níṣẹ́jú kan báyìí gẹ́gẹ́ bí olórin ẹ rí i pé mo ṣáà ń tẹnumọ́ Chief Adewale Ayuba mi ò rí bí kan tí Ayuba ti disrespect ẹnìkankan rí Ayuba bá pàdé yín ní patí gẹ́gẹ́ bí olórin yóò ṣe dáadáa sí yín mo fẹ́ rí i pé Alhaji àgbà kọ́ ló ń fọ̀rùn kẹwọn gbogbo sọ Alhaji àgbà tí mo ti máa ń wò mi ìfẹ́ ríbi tí Alhaji àgbà ti disrespect ẹnìkankan
bọ́lá jẹ́ bàbá ríru igwe rẹ̀ mí àlùkò igwe náà ni ó pè wọn ò lè bá bínú tẹ́ bá tún sọ pé ẹnìkan tún ti jẹ́ ọba kan ọba náà wọ́n tún pè wọ́n kúkú sọ fúnra ara wọn Alhaji Àgbà sọ fúnra ara wọn wípé fúnra ara wọn làwọn pé Alhaji Wasiu Ayinde mọ́ra nígbà tí wọ́n fẹ́ máa gọ pamọ́ nígbà ìjọba tán bàdàn pé fúnra ara wọn làwọn pa nǹkan àwọn mọ́ra which means wọ́n gangan ó respect ọmọdé ó respect àgbà àwọn olóyìnbó sọ pé respect is reciprocal ìwọ àwọn èèyàn wà bẹ̀rẹ̀ sí ní máa san respect yẹn fún ẹ wọn wà ní rí ẹ fín ẹ rí i pé gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí ni aláyélúwà Sule Alao Malaika ńlò náà ṣe ó sẹ́ẹ̀tì boundary ẹ̀ ó dẹ̀ máa ń respect àwọn èèyàn kò sọ lórin tí ò kì í respect ó sì máa ń bọ̀wọ̀ ó dẹ̀ ra dúró lórí ọwọ́ ẹ̀ ẹ wo atawẹ́wẹ́ náà ó ra dúró lórí ọwọ́ ẹ̀ ọkàn jẹ́ pé ó kọ ọmọ ò lè mọ̀ ru ọmọ ni atawẹ́wẹ́ bọ́ bá tó atawẹ́wẹ́ ìgbà yẹn ló mọ̀ pé ata máa ń tàyàn lójú. Ó lágbára ó láìtìkẹ́ aláyé lẹ gbọ́ lẹ́nu Comrade Shalom yìí wọ́n ní olórin tó bá ti ń bọ̀wọ̀ fún àwọn olórin kéékèèké àti kékeré àti àgbà tó ń bọ̀wọ̀ fún gbogbo wọn tí ò máa ríra ẹ̀ wípé òun lòún ga jù àbóun lòún ṣe kinní kan tó sì ṣe wípé òun dó lórí ọwọ́ ẹ̀ kò máa wà everywhere wọ́n ní irú olórin bẹ́ẹ̀ á máa command respect sí ara ẹ̀ wọ́n ní irú kárátà yẹn la rí lára olóògbé Dr. Sikiru Ayinde Barrister ó náà sì ló wà lára Adewale Ayuba kódà wọ́n lò náà ló wà lára Sule Alao Malaika tó fi dàbí pé àwọn èèyàn náà àwọn fans ẹ̀ náà dúró lórí pé Malaika ṣó wá kéré ni ẹ ṣe máa sọ pé ọmọ Pasuma ò ní Malaika ọ̀rọ̀ ìgbẹ́nu tán ó lẹ́tìkẹ́ ẹ̀yìn èèyàn ojú ìlẹ̀yìn fi wò ìyàwó ló kọ sí yín ẹ̀yin jẹ́ ní contrary opinion abẹ́yìn faramọ́ gbogbo ohun tí Comrade Shalom sọ yìí ẹ má bá mi jù opinion yín sí kọ́mẹ́ǹtì tí ẹ bá ti follow wa lórí Facebook gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú ẹ máa rí link kan ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa ní YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like kẹ̀dẹ̀ máa bá mi share fídíò kó máa lórí ayélujára káàkiri ká tó pàdé láyọ̀ àtàláfíà ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní gbogbo ìgbà.